pè lọ ó jẹ pé. Àdàbíjà ó jẹ pè lọ. Àdàbíjà ó jẹ pè lọ ó jẹ pé. Àdàbíjà ó jẹ pè lọ. Ọkọ wa sọ̀rọ̀ ẹnu ẹ ìyàwó fèsì sí o. Ìyàwó sọ̀rọ̀ ẹnu ẹ ọkọ ó fèsì ó ti há o. Àdàbíjà ó jẹ pè lọ. Àdàbíjà ó jẹ pè lọ. Mo kí wa ní gbogbo tí ẹ bá ti ń gbọ́ wa káàkiri là á ṣẹ́gi ojú kan so là á dì í pọ̀ sí ọ̀rọ̀ ń bárò fọ́ iná lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ohun tí mo fẹ́ kájọ ṣe káfi ṣe àpérò lónìí òun ni wípé ẹ gbọ́ ìlà kíkọ nílẹ̀ Yorùbá wa yìí ìlà kíkọ ẹ gbọ́ bùlà mo bùlà àbàjá ni wọ́n ń pe ìlà ojú mi yìí ṣùgbọ́n ẹ wá gbọ́ ṣé àṣà wa ni ìlà kíkọ nílẹ̀ Yorùbá ni àbí oge la fi ṣe dájú lè pè ní ẹwà bóbíyá bí ẹwà ara àbí ohun tí mò ń sọ òye yín àbí ṣé ká sọ pé ojú dúdú náà ló sún àwọn baba ńlá baba wa sí ká máa kọ ìlà àbí ìtàn ń ló fi yé wa wípé ọ̀dà o ìran Yorùbá àwọn máa kọ ìlà ní o àbí láti lè fi dá ìdílé kọ̀ọ̀kan mọ̀ bírú ìlà tẹ́mi bù yín nìsín pé àwọn fi dá ìdílé mi mọ̀ tàbí ká a bá rò pọ̀ ká tún wò pé bóyá ká a bá rò papọ̀ pẹ̀lú àwọn òyìnbó ṣé wọ́n àwọn kọ́ńtì kan àtẹ́ pé afẹ́ ìjọra wa tán ṣé ká sọ pé wọ́n máa fi mọ ẹ̀yà Yorùbá yàtọ̀ sí àwọn òyìnbó tàbí ilẹ̀ ní Nàìjíríà tá a wà yìí náà sọ pé a ní Haúsá a sì ní Ìgbò a ní ẹ̀yà Yorùbá ṣé ìlà yìí ni wọ́n máa fi láfi ń dára mọ̀ wípé Yorùbá eléyìí kìnnì kan leléyìí Ìgbò leléyìí Haúsá leléyìí ṣé ìlà yìí àbí ojú dúdú ń lọ sún wa sí eléyìí ni à ń ṣe àpérò rẹ̀ láwọn wípé kí ló sún wa sí òun la fi pàdé ògbóǹtarìgì nínú eré sinimá kan tó jẹ́ pé ká bá ń sọ nípa ká gbé fíìmù jáde ká fi àrògún àti àròjinlẹ̀ ká fi gbé fíìmù jáde a máa gbé kudos fún gbajúgbajà òṣèré tá à ń sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tó jẹ́ àlejò wa lónìí a gbé kudos fún torí pé kò sí ọ̀fẹ́rẹ̀ jẹ́ pé fíìmù wọn kan ẹ̀ẹ̀kan ni lọ́dún ẹ̀ẹ̀kan náà tó bá sì jáde báyìí ẹ mọ̀ pé fíìmù bọ́ síta ẹ̀kọ́ pọ̀ ń bẹ lóríṣiríṣi dápá ti tán wọn kẹ̀ nínú ìran Yorùbá náà ni wọ́n wà àwa wò pé ọ̀dà ẹ jẹ́ ká súnmọ́ wọn ká wo kí lójú ìwòye tiwọn tàbí ìdí nìta fi súnmọ́ ọ̀gá wa mẹ́ńtọ̀ wa Alhaji Lukman Ẹ̀bùn Olóyèdé Igwe theatre worldwide èmi fi worldwide sí àwọn máa pera ní Igwe theatre ṣùgbọ́n èmi fi worldwide Igwe theatre worldwide lèmi fi kún fún wọn torí pé kò síbi tí wọn ò ti mọ àfin lọ́jà ẹ jẹ́ ká gbọ́ nípa ojú ìwòye tiwọn pẹ̀lú ìlà kíkọ nílẹ̀ Yorùbá ẹ wò. ọmọ tó yé mi òun ni ti láti mú kọ ìyẹn yé mi pé bàbá wrong ni mistake ni láti ọkọ fún yín. ìyẹn ń ṣe ìlà òkè ń ṣàṣà àwọn èèyàn kan rò pa àṣà ni. báwo lẹ ṣe rí sí tó fi jẹ́ pé. àṣà kọ́ ni ìlà kíkọ ojú dúdú ni. ojú dúdú ni èmi náà máa kọlà sá. irú ẹ̀yin tẹ́ kọlà yìí tẹ́ bá gbọ́rọ̀ ọ̀rọ̀ mi ẹ mọ̀ pé àwọn òbí ojú wọn dúdú náà ṣe kọ́ fún yín. àwọn òbí tó bí òbí yín náà ojú tiwọn náà dúdú náà ṣe kọ́ fún wọn. ẹ jẹ́ ká gbọ́. ṣé ti bímọ dáadáa báyìí.
mo ti bí mo fi jọ yín díẹ̀ sà. Ọlọ́run á wo àwọn ọmọ tẹ́bí. Àtẹ̀yìn náà sà. Ṣé ẹ kọ́là fún wọn? Àmì ò kọ́là sà. Kí ló fà á? Níbi agbébára wa nínú ayé náà ni. Ẹ má kúrò èmi ò láì láti kọ́là fún ọmọ mi. Kí ló fà á? Mo kà á kún pé ojú dúdú. Ẹ ó ti tọ́ kí ló wá dé tẹ́ wá ń lọ́ mi ń fún. Ṣẹ́yìn ò mọ̀ pé látọ̀ ọkọ fún yíyan rọ́ǹgì ni tọ̀dọ̀ mi náà rọ́ǹgì. But lọ́dọ̀ àwọn tán bí wa àwọn kún wọn kà pàṣà pé agboolé ibi báyìí ìlà tán kọ́ ń bẹ̀rẹ̀ òun láti kọ́ síwájú la kọ́ sí ojú ọmọ yìí. Ta ló sọ fún bàá mi pé agboolé yẹn náà ti bí mi? Ṣùgbọ́n ẹ̀sà ẹ má bínú sà irú ìlàtẹ̀kọ yìí sì wọ́n sọ pé wọ́n lè sọ ọmọ agboolé tẹ̀ ti wá sà. Bàbá mistake àwọn tó bá sọ bẹ́ẹ̀ wọ́n ṣe mistake láyé wọn. Wọ́n ṣe mistake láyé wọn. Ẹ mọ̀ bóyá àgàtú tó ń bá bàá mi ṣiṣẹ́ lóko òun ló rún màá mi tó yà ṣe ní kí ni ká pè náà òkú òru ẹ̀kọ́ ṣe lókú òru so ti gbà tán dẹ̀ ti rí tán ti mú láì tán pa sí mi lójú tó àwọn ẹbí dáàdì mi tó wá ní ọmọ bàbá mi dé ta ló sọ fún mọ̀ bóyá máa kọ́ di ni ìgédé ti wá tó ti rún màá mi you see mo fi ra mi ṣe sample ni omi sọ pé bọ́ẹ̀ ló ṣe rí o káwọn èèyàn má lọ times ọ̀rọ̀ mi bákan kọ́ má lọ try láti misinterpret nǹkan tí mò ń sọ ṣùgbọ́n tí mò ń sọ ni pé ṣé ìlà yìí wá jẹ́ gẹ́gẹ́ bí DNA tó máa fi mọ̀ pé lágbájá ló bí bàbá mistake so tá a bá kọlà sí ọmọ àlè lójú náà a máa fi agboolé ibi tí kì í ṣe ti a máa fi pè tó láti kọlà ẹ sójú ẹ mistake ni ẹ ò kì í ṣe eléyìí ò ń ṣe DNA ojú dúdú ni kí ló mẹ́yìn tẹ́ ò kọ́ fọ́mọ yín kí ló mẹ́mi tí mi ò kọ́ fọ́mọ mi tó bá yẹ pé kì í ṣojú dúdú èmi àti yín ti kàkún ojú dúdú àkọ́ fọ́mọ wa a lot of things òun ni àwọn bàbá wa ṣe tó ń pè láṣà tó jẹ́ uncivilized òun ló kọ́ sí ẹ̀ tó ṣe ń practice ẹ̀ so ń gbà nísìnyí èmi ò ṣe mọ́ ẹ̀yin ò ṣe mọ́ ọ̀dà ẹ jẹ́ kí n fi kan ṣe sample fún okay sir. mo lọ́rẹ̀ẹ́ kan máa ń sọ nígbà gbogbo kò dẹ̀ torí ẹ̀ kó bínú honourable ní l'Abuja ọmọ Aláàfin Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ àná Aláàfin Ọ̀yọ́ àná tó gbéṣẹ́ Adéyẹmí Lámídì Adéyẹmí kọ́lọ̀ ń fọ̀rùn kẹ́ bàbá Hakeem náà ń pè skimmer very very hands-on lẹ́yìn ẹni méjì ni mo rí tí ìlà fit láyé káwọn tó kù tó bá tún fit kàn má bínú sí mi o kàn má bínú sí mi o kàn má bínú sí mi o ok àwọn mẹ́ta Sokopao ìlà fit ẹ̀ ok bọ̀dá Hakeem làwọn náà ń jẹ́ Sokopao ìlà fit wọn gan very hands-on ẹ̀gbọ́n wa ni ìlà fit Adéyẹmí Afọláyan Adelove bẹ́ẹ̀ni kábíyèsí ìlà fit ẹ ẹni tí mo tún rí tí là tún fit wọ́n tẹ̀ ti pé mẹ́rin báyìí ìlà fit Alúwẹ̀ ìlà wa fit ọmọọba Adéyẹmí ó pọ̀ jù Aláàfin Ọ̀yọ́ bọ́tẹ́ ìbèrè lọ́wọ́ ọmọọba Adéyẹmí pé gbogbo àwọn tí mò ń ká yìí àti ọmọọba Adéyẹmí àtàlúwẹ̀ àti Adelove tó ti lọ ìbèrè lọ́wọ́ ọmọ ẹ̀ ṣì wà ó àti Sokopao bọ́dá Hakeem ẹni kan kó àwọn ọmọ wọn jáde bóyá wọ́n kọlà fún wọn náà kí ló rí sìn tí ìlà ṣe parẹ́ nídìílé ọba táwọn ṣe kọ́ mọ́ ṣé àṣà ni ṣé ń pàṣà rẹ̀ ń bẹ̀ nìyẹn ojú dúdú ni so ìlà kíkọ́ ń ṣàṣà láti jàtí ni. mo ti ẹ̀gbọ́n kan sà gẹ́gẹ́ bí àfikún wọ́n ní pé wọ́n pe ibìkan ní ìdí ọ̀yàn nígbà yẹn lọ́hùn wọ́n ní kó wọ́n ti ṣe mítì pé kí wọ́n parapọ̀ sójú kan ṣoṣo Ọ̀yọ́ ilé àti ìdí àyàn kí wọ́n parapọ̀ wọ́n ní wọn ò parapọ̀ wọ́n ní bí wọ́n ṣe sọ fún wọn nìyẹn pé wọ́n ní wọ́n kógun jà wọ́n kòbókò tó wá fi nu àwọn èèyàn ọwọ́ àtàbá wọn ní ara wọ́n ní yẹn wọ́n gbé kí ni nígbà tí kí ni wàá jìnnà tán wọ́n ní ó fìtì ní ìfìtì ẹni yìí o ó kú bẹ́tà káwọn máa kọlà kó máa fi abẹ bu ìlà sójú àwọn èèyàn. ẹ̀yìn sí ẹ̀yìn ẹ̀wòrán nígbà tí wọ́n mú blanla tán fi nà yàn torí máàkì ẹ̀wọ̀n tán wá ronú pé yóò fi ti èèyàn ṣẹ́rí pé ìrònújà ìjàtì ni ìrònújà ìjàtì kì í ṣe civilization uncivilized art náà ń pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ uncivilized art so kí ni reason tí ẹ ṣe máa ojú yín dúdú ẹ á kọ́ sójú ẹ mú blanla ẹ̀ nà yàn kan ẹ fa làṣojú ẹ bá ń rí yẹn gẹ́gẹ́ bí decoration pé ẹ bá ti fi decorate ojú ẹ ó máa fine játijàti ni mo sọ pé èmi gbàgbọ́ pé ìlà ojú èmi kì í ṣàṣà
ó lágbára o ẹ wá rí níta bẹ́ẹ̀ àwọn ojú òwòye tiwọn ni wọ́n sọ yẹn sẹ́mọ̀ pé àwọn náà kọlà mo sì bi wọ́n pé ẹ̀yin náà máa kọlà wọ́n ní he ẹ sì wo àwọn point tí wọ́n fàyọ fún wa wọ́n bèmí náà ní ìbéèrè wọ́n ní gbogbo àwọn ọmọ tí mo bí ṣé mélòó mo bùlà fún mo ní mi ò bùlà fún wọn wọ́n ní kí ló fà èmi wá ń pò sí kì mo wá wúwo pé ó dàbí pé ojú dúdú torí mi ní ọmọ bí mo lè yí kinní yẹn sí ṣùgbọ́n ẹ̀yin àgbà òǹpìtàn tẹ mo yún ògbénù kára wọn tẹ bá tún ní ojú òwòye mi ẹ lè pè mí ká lè fi ìdí rẹ̀ múlẹ̀ dáadáa ojú òwòye ti àlejò wa iná ni wọ́n sọ yẹn ẹ ṣé adúpẹ́ o ilẹ̀ Yorùbá òkú ní parẹ́ lágbára Ọlọ́run mo tún máa ń sọ fún yín wípé à ń ṣe matchmaking ọkùnrin tí ń wáyàwó gidi obìnrin tí ń wá ọkọ alálùbáríkà tó ń níṣẹ́ lọ́wọ́ tó ń wà òkè mo ní ẹ pè wá à ń ṣe pẹ̀lú òfin ni ẹnìkan ò lè dúpọ̀ ẹnìkan àwọn obìnrin sì wà lọ́wọ́ wa a ní BSc a ní HND a ní ìgbọ́n mo ní lọ́ọ̀yà mo sì ní àwọn nọ́ọ̀sì mo ní àwọn míì tó yẹ pé wọn kò school sati ní bọ̀ tí wọ́n ní okòòwò lọ́wọ́ tó ń ṣe atọ́kùnrin àtobìnrin ẹ yọjú sí mi ẹ rí ìyàwó tó dáa fẹ́ ẹ wo bí tó bá níwọ̀ ọ̀fẹ́ ìyàwó ogun ni tó bá níwọ̀ tí ìṣètò tó lọ́kọ tó sì ń wọ 35 years lóde ayé wà láàyè ogun ni kò sí nǹkan méjì ogun ní bá ẹ fínra ogun bẹ́ẹ̀ lómi ìfúnra rẹ pípé kò ní rọ́kọ fẹ́ ogun má fẹ́ yàwó ó wà fẹ́ fọmọ ẹlòmíì yóò sì máa rò pé ohun tó ń ṣe yẹn dání yóò máa rò pé bóyá òun sì ń wà òkè kò mọ̀ yí pé ogun ń bá òun fínra ìdí nìyẹn ṣùgbọ́n tí o bá lè rí wa pè mo nígbàgbọ́ pé ogun rẹ ti ṣẹ́ ó ti jàjàyè tí o bá lè rí wa pè nọ́mbà wa rèé 07063537883 07063537883 nọ́mbà wa nìyẹn a ní nọ́ọ̀sì kan ní UK nọ́ọ̀sì ní Christian ní 32 years of age tó wà ní UK ẹni tó bá wà ní UK tẹ bá ń fẹ́ yàwó tẹ nídìí yàwó bóyá bí irú ẹni tí mo sọ yìí ẹ lè pè nọ́mbà mi mo tún ọmọdé adá sí ni àfojú wa rí kò sẹ́ni tá a match tá a ní fojú wa rí báyìí a tún ní arábìnrin kan nọ́ọ̀sì lòun náà mùsùlùmí ni àwọn tí máa borí yẹn ni tó máa ń borí báyìí òun lẹ́nu yẹn ìyẹn jẹ́ 30 years of age 30 years of age ó sì ń borí ó sì níṣẹ́ lọ́wọ́ òkè ẹ̀dá UK lọ́wọ́ mùsùlùmí pọ́nbélé ni mùsùlùmí pọ́nbélé ni ẹ ṣé adúpẹ́ ẹ pè nọ́mbà wa lẹ̀ nọ́mbà wa ò 07063537883 òun náà ni WhatsApp nọ́mbà wa ẹ ṣé rere ni wọ́n ṣe wọn ò ní ṣe ká rere lèmi ò ṣe mi ò ní ṣe bí rere ni wọ́n ṣe wọn ò ní ṣe ká bíre bá di bí ìpàdé dọ̀hún o mo wí mo sọ àbọ̀ mi rèé tó ní létàlejò mo fàsìkò yìí dágbére pa ó fèrè pàdé ogun rọ́jú jẹ rọ́jú mo ò ní sẹ̀ lọ́ọ̀dẹ̀ kó wá wa èmi lọmọ ti dé nkẹ́ ọmọ àbẹ̀jọyè ọmọ àbẹ̀jọ́sùkú ọmọ olóko ajagun ọmọ èrè níjòmù èmi lọmọ ogun lárí ìkẹ́ òòrè egun tó lọ́wọ́ tí fẹnu gbẹ́bọ bagẹbagẹ lẹ́yẹ olùfà èmi lọmọ ogun òsákẹ́ ọmọ ogun òhọkùn gbígun bá jí alẹ́ gẹ̀ǹgẹ̀ lárúurú alárúurú aníyọ̀ bàyà alárúurú abòlé bagẹbagẹ olúfúnṣọ́ adéjàre lèmi jẹ́ adérójú ọmọ ògúndìran ọmọ aríkéwú sayé eré orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi bí mo bá jí máa fọwọ́ gbárí mi mú o orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi. ó lè pè lọ ó lè pè àdàbíjà ó lè pè lọ o ọkọ wa sọ̀rọ̀ ẹnu ẹ ìyàwó fèsì sí o ìyàwó sọ̀rọ̀ ẹnu ẹ ọkọ ó fèsì ó ti há o àdàbíjà ó lè pè.